Mo kí gbogbo wa o, gbogbo ẹ̀yin èèyàn. Mo kí yín gbogbo tẹ́ tí ń gbọ́ mi o. Ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ ṣùgbọ́n ti Aláàfin yìí ó ṣe wá ní kàyéfì gan because tẹ́ bá wo picture tí mo gbé sókè yìí, ẹ rí i pé Aláàfin jókòó kalẹ̀ẹ́lẹ̀. Ẹ̀kíní, ẹ̀kejì, ó ti di lemọ́lemọ́ Aláàfin yín tó lọ ń jókòó tó ń fìdí pọ́nlẹ̀ kiri ní mọ́sálásí. In fact, ìtìjú ńlá ló jẹ́ fún gbogbo Ọ̀yọ́. Ìdójútì ńlá pátá ló gbọ́dọ̀ jẹ́ fún yín wípé irú èèyàn báyìí lẹ fi sórí àpèrè kó wá jókòó sórí odidi àpèrè tẹ́ ń halẹ̀ kiri. Àpèrè Aláàfin o, Aláàfin tó tóbi jù ń lọ́ba o, òun nìkan lọ́ba. Ṣé bọ́ba ó ṣe máa ṣe leléyìí? Ọba tó sọra ẹ̀ dẹrú nítorí pé ó fẹ́ gan fight. Ọba tó sọra ẹ̀ dẹrú nítorí pé ó wá àwọn èèyàn kúnra láti jà. Ìyá Àfọ̀njá náà ṣe ni tó lọ sọra ẹ̀ sáàrin àwọn Fúlàní láti dojú ìjà kọ ìlú ẹ̀. At the end, wọ́n pàdánù. At the end, wọ́n gba ìlú ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin ò ní ìròrí wípé wọ́n mọ̀ọ́mọ̀ ń drag Aláàfin lẹ́ẹ̀lẹ̀ ni. Wọ́n mọ̀ọ́mọ̀ ń fi ọ̀wọ́ adé fi ojú àpèrè yín yẹn gbolẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣe yìí. Ràṣídì Olúwo tó bá níbẹ̀ tó mú wọnú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n jọ ń ṣe nínú ìsìláàmù òkùnkùn wọn yìí, tàwọn alùsùnà yìí. Ǹjẹ́ wo lẹ rí picture Olúwo ibi tó ti jókòó sílẹ̀ lẹ̀ tó ti ń fìdí pọ́nlẹ̀ ipò òun lọ mọ́sálásí lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. Ọba ò ní ẹ̀sìn, a ti sọ fún yín. Ọba ó lè lọ síbẹ̀ tó bá yẹ pé ṣe ló kàn lọ ọbẹ̀ tá a ti mọ̀ wípé kì í ṣe pé bóyá nǹkan tó ń bá wọn ṣe. Ọba lè lọ ọbẹ̀ tó bá yẹ pé ó fẹ́ kírun ó lè jókòó. Kò wá ní jẹ́ lemọ́ bí eléyìí tẹ́lẹ̀ ń ṣe káàkiri. Ó lè jẹ́ once in a while. Kò ní jẹ́ every Friday tán bá fẹ́ lọ kírun. Kò ní jẹ́ gbogbo nǹkan tán bá ti ń ṣe ló gbọ́dọ̀ appear. Kán lè mọ̀ pé ọba yìí fara mọ́ nǹkan tẹ́ ẹ ṣe. Once in a while lọba gbọ́dọ̀ máa ṣe irú rádaràda tó ń ṣe. Ẹ̀kejì, tẹ́ bá ṣe ń rí ní mọ́sálásí ẹ tún máa rí ní ṣọ́ọ̀ṣì. Bẹ́ bá ṣe ń kúrò ní ṣọ́ọ̀ṣì ẹ tún máa rí ní lédì. Ìyẹn náà ń pè pé kò ń ṣe pé ó ní ẹ̀sìn kankan. Ó gbọ́dọ̀ fara mọ́ gbogbo ohun tí aráàlú ṣe láti lọ sọ́tùn, lọ sósì, lọ sáàrin. Ṣùgbọ́n eléyìí ti jẹ́ kó wà obvious pé nǹkan tóun gbé dání leléyìí. Ó kàn fi Ṣàngó yẹn, ó kàn fi ṣe camouflage ni. Báwo ló ṣe máa pera ẹ lódidi Aláàfin tẹ́ ìgbà Aláàfin yín ga tó? Tẹ́ ẹ ṣe gbé tó ṣe kàǹkà tó kó lọ máa tẹríba fún òrìṣà Saudi. Òrìṣà tí ò mọ̀ rí. Òrìṣà tí ò gbórúkọ ẹ̀ rí. Òrìṣà tí ò mọ ìran ẹ̀ rí. Anyways, kò jọ Yorùbá lójú mi. Bí ọkàn mi ṣe ń sọ fún mi, ọkàn mi ò kí ń tàn mí. Ọwọ́ adé ò kì í ṣe Yorùbá. Ọlọ́run bá ń gbọ́. Tẹ́ ẹ bá padà wá gbogbo ìpínlẹ̀ ẹ lọ, ẹ padà rí pé kì í ṣe ọmọ Yorùbá. Inú ilé tí ààrẹ òpùrọ́ tó lọ ń bàdàn, ó fi camouflage, ó fi gbé gbogbo yín gógó ni láti jẹ́ kí ọkàn yín kó wá sí ara ọkùnrin yìí nígbà tí wọ́n yàn án. Èmi gan nígbà tí mo wo àwọn fídíò yẹn nígbà tó lọ bẹ̀, èmi náà fọ́ fún un, èmi náà kọ́mẹ́ǹtì, èmi náà inú mi dùn gbà yẹn. But later la ṣẹ̀ wá ń ronú sí pé ǹjẹ́ ọkùnrin yìí lè jẹ́ ìran wa kó dẹ̀ gorí oyè kí gbogbo ìlú wa dẹ̀ dàrú báyìí, kó dẹ̀ dá ogun divide and rule láàrin wa. Gbogbo wa dẹ̀ má gbọ́ra wa yíká, má dẹ̀ fẹ́ràn ara wa mọ́. Gbogbo wa tá ti jọ jálájọṣepọ̀ kó tó di pé ọ̀wọ́ adé dé, gbogbo wa ti di ọ̀tá ara wa. Lérí pé ọ̀wọ́ adé gorí àpèrè. Ẹ jẹ́ ká ti bi ìṣáná ká kíyèsí ogun. Ọkùnrin kì í ṣe ìran wa. Ọkùnrin kì í ṣe ara wa. Ṣèyí Mákindé, níbo ló ti rí ọkùnrin tó mú wá yìí? Bá wa dá padà síbẹ̀. Iṣẹ́ tó rán wa ṣe lórí àpèrè yìí kò tiẹ̀ lo ọ̀sẹ̀ kan tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú yìí. Oró wà nínú ẹ̀, ìkà ń bẹ nínú ẹ̀. Òun rèé o, wá wo ẹ̀sín ẹ̀. Mọ́sálásí tí wọ́n ń lọ tó lọ ń fìdí gbolẹ̀ kiri. Wá wo ẹ̀sìn yín, wá gbọ́ ẹ̀sìn. Ẹ̀sìn tí gbogbo yín gbélé. Ọba Solomon ti béèrè yìí wípé níbo ló wà nínú Kùránì yín pé kẹ́ ẹ máa kírun ẹ̀ márùn-ún lójúmọ́.
tẹ wá máa sọ ẹ wá ní rí nínú kùránì tẹ pè níwèé alápọ̀nlé, kùránì tẹ kó tán bá fàyà tàbá bá jó nínú ẹ lè torí ẹ gbéyàn di kóòtù. Ẹ wá ní mú èsì ọ̀rọ̀ jáde nínú kùránì yẹn o, inú àdíìtì lẹ ti lọ mú ẹ̀yin òpùrọ́ yìí, òpùrọ́ burúkú. Àdíìtì náà lè sọ pé gbogbo tó kọ sí ṣé gbogbo tó kọ sínú àdíìtì náà pé irọ́ ni wọ́n pa. Inú àdíìtì náà ló ti sọ pé Muhammadu jí pátá. Inú àdíìtì náà ló ti sọ pé Muhammadu olè ni, wípé ó jẹ poison. Inú àdíìtì náà ló jẹ́ ká mọ̀ wípé Muhammadu o bàbá àti ìyá ẹ̀ ń bẹ nínú iná tí wọ́n ń jóná àti gbogbo mọ̀lẹ́bí ẹ̀ pé wọ́n wà nínú iná Jahannama. Inú ànábì náà láti mọ̀ pé ànábì jẹ poison, ó kúkú oró, ó do aṣọ, ó gbé ẹsẹ̀ ọmọ ọdún 12, ó fẹ́ lọ́mọ ọdún 12, ó bá sùn lọ́mọ ọdún 9. Inú àdíìtì náà láti gbọ́ oríṣiríṣi ìbàjẹ́ tó pọ̀ nípa Muhammadu yín. Tàbá wá máa wí ẹni àdíìtì yẹn ó yẹ kẹ́ ẹ kọndẹ́mù ẹ ní, àmọ́ tó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín nípa nǹkan tẹ́ ẹ ń ṣe tẹ́ ẹ fi ń sọ pé Ọlọ́run ní kẹ́ ẹ ṣe nínú kùránì, kùránì kò lè ẹ́fà láyé kó sọ pé bí mo ṣe rí gangan bọ́lọ́run ṣe sọ mí kalẹ̀ rèé. Ó dìgbà tẹ́ bá dénú àdíìtì, àdíìtì tẹ́ẹ̀dẹ̀ wá ń sọ nì, èèyàn tó kọ àdíìtì wọ́n fẹ́ẹ̀ toríṣi 10 tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Sọ̀híbù Buhari tẹ̀ ń kà tẹ́ ń pe Buhari òun náà ni òun ni ó. Ẹ wá gbọ́gbà tí wọ́n bí Buhari, ẹ wá gbọ́gbà tí kùránì jáde, ẹ wá bi gbogbo ara yín léèrè pé níbo gan-an ni ànábì ti kírun, níbo lànábì ti lọ kí wákàtí 5 tó forí kalẹ̀ lẹ́ẹ̀márùn rí, kò sínú kùránì. Ẹ̀yin olórí burúkú aláṣìṣe, ìwé tẹ́ ẹ gbé dání ló ń jẹ́ kẹ́ máa ṣìṣe. Ẹ̀yin gangan ni aláṣìṣe tẹ́ ń pè àwọn oníṣẹ̀ṣe láláṣìṣe. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣìṣe lójoojúmọ́ pẹ̀lú ìwé burúkú, ìwé tẹ́ ẹ gbé dání tó ń tì yín ní tìkùtì, ìwé tó ní kẹ́ nínú kùránì yín àtàdíìtì yín tẹ́ ẹ bá máa fi túra wọn, a ní kẹ́ ẹ lọ máa pààyàn. Àdíìtì náà ló sọ wípé tẹ́yàn bá gbà síláàmù tó bá kú òun ẹ̀ kẹ́ ẹ pa. Ẹ dẹ̀ ń tẹ̀lé pípa yẹn torí gbogbo èèyàn lẹ́ ń pa. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nìṣó ti ní gbogbo ẹni tó bá kú òun síláàmù pípa ni. Ògbómọ̀ṣọ́ báyìí náà wọ́n bẹ̀rẹ̀ sí pààyàn bẹ́ẹ̀ ni. Èyí ni pípa làwọn bẹ̀rẹ̀ sí pààyàn báyìí. Ẹ̀yin olórí burúkú ẹlẹ́sìn pààyàn. Olúwo ayé ẹ ti ta, ayé ẹ ti bàjẹ́, ayé ẹ ti rún gégé. Ṣé ẹnu ẹ ti wọ wòwò báyìí? Àwọn máa pààyàn, orò ń pààyàn, eré kan ń pààyàn, olórí burúkú ẹ ò jáde síta nísìn. Kùránì tó gbẹ́kẹ̀lé tó pẹ̀lú ìwé Ọlọ́run, òun ni wọ́n ń tú fún ẹ yìí ní gbogbo ọ̀nà. Ọlọ́run ò mọ kùránì. Ọlọ́run Olódùmarè táwa ń pè ó yàtọ̀ sí Allah. Ọlọ́run Olódùmarè ó níbi tó ti ṣẹ̀ wá, olódù tó mọ àrè ọ̀tọ̀ nìyẹn. Ọlọ́run tí à ń pè olú ọ̀run la sọ di Ọlọ́run. Kò sí tó ń jẹ́ Ọlọ́run, kò sẹ́ni kankan tó ń pe Ọlọ́run ní Ọlọ́run. Akọ́dá ayé òun ni Ọlọ́run, aṣẹ̀dá ayé òun là ń pè ní Ọlọ́run. Olú ọ̀run làwa sọ di Ọlọ́run tẹ́yìn wá bá wa pé Allah Àṣìgìdì Mọ́kà ní Ọlọ́run. Allah Àṣìgìdì Mọ́kà kò kí ń ṣe Ọlọ́run, kì í ṣe akọ́dá ayé, kì í ṣe aṣẹ̀dá ayé, kì í ṣe Olódùmarè. Kò ní connection kankan pẹ̀lú Olódùmarè olú ọ̀run tiwa. Tẹ́ bá lọ sínú ìlú òyìnbó sọ pé God is God. There's nothing attached to it. God is God. Whether small God, àwa la fi small God sí. Whether big God, àwa la fi sí. God is God. God tí wọ́n gangan tí wọ́n sọ yìí kò túmọ̀ sí Ọlọ́run lédè Yorùbá. Samuel Johnson ọmọ ẹrú onítùkùtù òun ló tú God wọn sí Ọlọ́run lọ́dọ̀ wa. Ẹ̀yin òpùrọ́ jayé yìí, lórí burúkú ló pọ̀ nù yín. Aláàfin Ọ̀wọ́ Adé, ìkà ni ẹ́. Àwa mọ̀ pé ọmọ Bàrùbá ni ẹ́, àmọ́ pé ọmọ Fúlàní ni ẹ́. Àwa mọ̀ iṣẹ́ ẹ kò jọ tiwa. A dẹ̀ mọ̀ pé 90% of you tẹ́ wà lọ́yọ̀ọ́ different mixture blood ni yín. Ìbàrùbá, Tápà, Fúlàní, gbogbo ẹ̀ bẹ́yẹn òun ni ẹ ṣe real Yorùbá. Òun ló jẹ́ kẹ́ máa ṣìwàwù, kẹ́ máa wùwà bí ẹranko, kẹ́ máa wùwà bí ẹhànnà.
wa ọmọlúwàbí ẹyọ kan kò sí lára yín, ìsọ̀rọ̀ yín náà kò bá tayé mu, ẹ sọ̀rọ̀ dáadáa lẹ ṣe ń sọ̀rọ̀, ìyẹn ẹgbẹdẹ. Àwa wí tán mo fẹ́ fi okò kan pẹyẹ méjì, àwa wí tán dìdìrìn àgbà kan aláìdáláàkáyè ara ẹ̀ ni ó wá ń bi wá léèrè pé kinní kan ò yé òun o, wọ́n ní tọ́ba bá ti jọba kò yẹ kí ọba aládé ẹgbẹ́ ẹ̀ tún tẹríba fún mọ́. Ẹ ti mọ̀ pé ẹ̀ kì í ṣara wa. Ibi tá a ti gbogbo ọ̀rọ̀ ẹnu yín gan jẹ́ ká dá yín mọ̀ dáadáa wípé you are not part of us. Ẹ kì í ṣe kan náà pẹ̀lú wa, ẹ kì í ṣèran wa. Nílẹ̀ Yorùbá ìdálù níṣèlú, bẹ́ẹ̀ ni ìdálù níṣèlú. Nílẹ̀ Oòduà gbogbo àwọn tí wọ́n wá ń sọ pé wọ́n ń tẹríba tó ń kí Ọọ̀ni Ifẹ̀, kì í ṣe Ọọ̀ni ni wọ́n ń kì, àpèrè Oòduà ni wọ́n ń bọ̀wọ̀ fún, tí wọ́n tẹríba fún. Gbogbo ẹni tó bá ń pọ́n Ọọ̀ni lé, kì í ṣe Ọọ̀ni Adéyẹyè gangan, òrìṣà yẹn gangan ni wọ́n ń bọ̀, òun náà ni Oòduà. Àpèrè yẹn ni gbogbo nǹkan tẹ́ bá rí táwọn èèyàn ń ṣe fún Ọọ̀ni rìṣà, àpèrè yẹn ni gbogbo wọn wárí fún. Àmọ́ làákàyè sí lórí yín torí pé Olúwo àti Ọọ̀ni wọ́n ní issue, gbogbo yín wá sọ Ọọ̀ni rìṣà di ọ̀tá, dá làákàyè ara yín ní. Àwọn ọmọ Fúlàní wọ́n wá ń ṣe divide and rule. Tẹ́ bá máa wo Victor tó máa ń kọ̀kọ́ kúkọ nípa Yorùbá, ọmọ Benin ni. Air Force kìíní kan náà, ọmọ Benin ni. Most of them ẹ wá lọ kó àwọn ọmọ Benin jọ sínú gúrùpù Ọ̀yọ́, ẹ wá jọ ń ṣe meeting láti bi ìran yín wó, pátẹ kì í ṣe ìran wa. Ẹ wá ń àtáàkì orísun wa, ṣé ẹ rò pé kò sírú àtáàkì tẹ́ lè fún orísun wa tó lè sọ pé ibẹ̀ kì í ṣe orísun wa mọ́? Kò sírú ọ̀rọ̀ tẹ́ lè sọ, kò sírú nǹkan tó lè dé, nǹkan kíkan tó bá dé bá Ilé Ifẹ̀ lénìí, ó dé bá gbogbo ìran wa ni, nítorí ibẹ̀ láti wá. Anything tẹ́ ẹ bá ṣe sí orí Ilé Ifẹ̀ lénìí, tàbí ẹ rò pé ẹ ń àtáàkì Ifẹ̀, Ọọ̀ni là ń àtáàkì, òun kọ́ ló kọ́kọ́ jẹ Ọọ̀ni. Adéyẹyè kọ́ ló kọ́kọ́ jẹ Ọọ̀ni. Ọọ̀ni táìtù ni. Ọbátúndé dúró, Ọọ̀ni dúró lọ́tọ̀. Ọọ̀ni gbogbo ẹnikẹ́ni tó bá gun orí àpèrè yẹn ni Ọọ̀ni. Tí bàbá mi bá dàgbàdàgbà tó dá arúgbó tó fowó pawú tó fèrègì jòbì, tó bá dàgbà tó gbó tìyẹ̀tìyẹ̀ tó wá lọ bí àgbáńrè, ẹlòmíì tó bá tún gorí àpèrè yẹn Ọọ̀ni náà ni ó tún máa jẹ́. Ibi tí làákàyè gbogbo yín ti sọnù nìyẹn. Wọ́n wá fi yín àtáàkì orísun yín, wọ́n fẹ́ bi orísun yín wó lulẹ̀, so ẹ wá lè fọ́nká, ẹ ní nílé mọ́, ẹ di alárìnká, wọ́n lè gba ilẹ̀ yín lọ́wọ́ yín. Tó bá máa bi yín pé mo lẹ ti wá, ẹ ní lórísun mọ́. Any attack on Ifẹ̀ lórí àpèrè Ọọ̀ni is attack on all Yorùbás, all Karojiris. Get that to your skull. Jẹ́ kí yẹn sink sínú ọpọlọ yín. Èmi ò ní kí ẹ má bá Ọọ̀ni Adéyẹyè jà, ẹ lè bá Adéyẹyè jà, ẹ lè bẹ́ẹ̀ ní ìtàn jà, ẹ bá dẹ̀ ní sùn kẹlẹ ọsẹ pẹ láàrin ara yín. Àmọ́ attack that throne, attack ìgbésí ayé yín, attack orísun yín. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àwọn pípù yìí, ẹ wá mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ lọ ń kírun òṣì lẹ̀ ń ṣe. Ọlọ́run ò rán yín ní òun. You've never ever seen Quran. Wow. One thing about the Quran. Muhammad never saw the Quran. Doesn't see any Quran. Muslims are saying, according to the Hadith, Muhammad doesn't know how to read and write. Wow. So if truly he doesn't know how to read and write, who is the author of Quran? The parents of Prophet Muhammad are in hellfire. In the Hadith? In the Hadith. Oh my goodness. So if is that true, that means already the judgment day has passed. Yes. So now we are eating bonus. Yes. Nothing will happen in us. That's what it is. So these are the lies that you can go and research. Even Muslim, I'm showing that they're saying those hadiths are lie, are fake. Wow. Yep. Wow. There is no assurance in Islam. of salvation in Islam, because even Prophet Muhammad say he doesn't know what will happen to himself. Oh. Yeah. Whoever left Islam must be killed.
The hadith said that. Yes, this is what hadith But said. the Quran said Islam is not, It's by, not by force. force. So why the contradiction? This is the reason why some of Muslims, they are not agree with hadith. They just believe in Quran. Like one sheikh that in Kasina, Sheikh Ibrahim Yahya Masusuka, Yes. he say hadiths all are lies. There is nowhere in the Quran that men show go and pray 5 times a day. No, wait. Yeah. There's nowhere in the Quran Yeah. where a Muslim is asked to pray 5 times a There day. is nowhere. So why are they praying 5 times a day? I don't know. Because when you look at the Quran, even Prophet Muhammad, he didn't do that 5 times prayer. Because if you ask a Muslim to bring evidence Yes. or verses where Prophet Muhammad did 2 rakat in the morning, and then 4 rakat in Al-Asr, 3 rakat in Maghrib, 4 rakat in Isha, there is nowhere found it in Quran. Wow. And they are saying you cannot find it until you go to Hadith. And Hadith, the author of that Sahihul Bukhari, where they mention that 5 times prayer, they get back for Bukhari after 200 years of date of Prophet Muhammad. Wow. So where did Bukhari see Prophet Muhammad Yes. and told him that I did 5 times prayer daily? That's right. So I didn't see any reason for me to continue doing that.